ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Pẹ̀lú àbúrò ṣó o wà bọ̀ ṣó mọ̀ pé o bàjẹ́ ṣá. Kí lẹ rí. Tó bá ṣe pé mọ́tò gan ṣó yẹ kí ìrùbọ̀ start mọ́tò kò ṣiṣẹ́. Ṣé n fún yín kí mọ́tò rẹ kú lọ wà. O máa dé nìyẹn má bínú já lọ. Ó máa bẹ̀rẹ̀ nìyẹn. Bó ti yóò sin títì. Kò ti kẹ̀ á jẹ́ pé wo ló gbàgbé àtìtì títì já lọ. Ó yá ṣílẹ̀kùn jọ. Ok. Olúwa. Yé! Kí lélẹ̀? Ta lélẹ̀? Kí ni? Ta lélẹ̀? Woman! Yoshibi ni àṣẹ máa dá Yoshibi tì mọ́ ni. Yoshibi! Òun ni! Kí ló ṣe wọ́n? Yoshibi! Yoshibi! Òun ni! Yoshibi! Kí ló wá ṣe wọ́n tó ń ṣe báyìí? Kúlẹ̀ abiyamọ. Oh God! Sister, ẹ pẹ̀lẹ́, ẹ já máa lọ. Pipi mi ti rise. Ẹ pẹ̀lẹ́, ẹ já máa lọ. Yoshibi! Ó yá, wọlé, ṣílẹ̀kùn fún mi. Yoshibi. Pipi mi ti rise. Ẹ pẹ̀lẹ́. Ṣílẹ̀kùn. Yoshibi ni. Ṣé mi ìdààmú ni? Sàámú. Ta ló ń pè Sàámú? Ṣé ẹ̀ tó ń pè mí fẹ́ kí n sọ pé ooo àbí kí ni? Ohun ta lélẹ̀. Ta ló ń pè? Yẹ́! Yoshibi! Kí ló ṣẹlẹ̀? Yoshibi! Dẹ́rù bà mí! Kí ló ṣẹlẹ̀? Sàámú. Èmi ò lè sùn. Ìwọ sùn. Orúnkún mi àti 7:30 lórún ti kú mi. Ẹ má bínú grandma, mi lè bínú mi jẹrẹ ni, ìtúlẹ̀ ni mi ṣe gbà ẹ mọ̀ pé mi ò bínú mi jẹrẹ. Kò ló kálukú jẹun lọ́tọ̀ọ̀tọ̀ rí. Mo mú gan, mo mú àtomi àti ọmú mo mú gọ́ọ̀mù. Mo ṣe o. Mo ní kábùrì mi. Kábẹ̀sẹ̀ calm down. Má ṣe yí pẹ̀lẹ́. Àwọn ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. Ká wá díjú. Ká ṣe bí ẹni kú. Ká lẹ́ni tó bá jẹ lẹ́dẹ̀ lẹ́yìn ẹni. Òní kúkúrú kí ló ṣẹlẹ̀? Ìwọ ló ti wá. Ọkùnrin dẹ̀ balẹ̀. Ọkùnrin dẹ̀ balẹ̀, ara ẹ̀ balẹ̀. Ara mi ò balẹ̀. Mo wá yín. Sàámú. Mo wá yín. Mo gbìyànjú. Ara mi ò balẹ̀. Ṣóre nínú yàrá yìí, àtẹ̀mí àti ẹ, àjọ máa mú nǹkan lẹ̀. Ẹjọ́. Báwo rí? Ṣé bó náà o lè sùn ni, o lè jẹ, o lè mú, olùfínú ẹ ṣeré. Ẹ wò, ẹjọ́ ọjà ẹni sùúrù Yoshibi, mo fẹ́ béèrè question kan. Mo sọ bẹ́ẹ̀.
mi ò ṣàyè wá àdúgbò ní méjì wá ayé mi o ayé. Bọ̀dá mi, ẹ kàrọ̀ kí ló ṣẹlẹ̀? Mo á gba fresh air ni. Fresh air bíi ti báwo lẹ̀ ń wò báyìí? Fresh air bíi ti báwo? Kí ló ṣe yín? Bọ̀dá mi, kí ló ṣẹlẹ̀? Ìyá SAAMU ALAJO, kí ló ṣẹlẹ̀? Mo ní wọ́n ti ń bọ̀. Mo jáde ni. Ṣọ́ọ̀sùn lẹ́yìn. Mo ní sún lébi ti báwo, mo jí jáde. Ìgbà wo ló wá jáde tó fi gbé báàgì tó bọ̀ báyìí? Bọ̀dá mi, ẹ̀dẹ̀ mọ́mọ́lọ́mọ, kí ló ṣẹlẹ̀ ṣe jọ́kọ ẹ̀ ni? Ṣé ọkọ tó kọ nìyẹn? Ẹbí pé ṣé ó sunlé àbí kò sunlé? Àbí ká lójú kan tó wà nílẹ̀ bẹ́ ṣé wò káàkiri? Ṣé wọn bá mi ṣe é? Jọ kí n tiẹ̀, èwo níṣẹ́ ìjọkọ̀ ẹ̀ ní? Ṣé ó ti lọ́kọ̀ mi tó gbé fún mi nílé yìí ni? Wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ straight. Èwo ni? Àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀, bọ́dá mi kí ló ṣẹlẹ̀? Yoshibi ló yọjú sí mi, lójú àlá mi ló yọjú sí mi. Mo dẹ̀ ti jí jẹ́jẹ́ mi, mo ti jí jẹ́jẹ́ mi 5. Kéde dídé ní mo rí burúkú tó kùn. Àwọn ọmọ fi jí ní 8. Láàárín 6 to 8 ni mo lálàá òṣì. Ní Yoshibi ló sọ fún mi pé òun ò sùn mò ń sùn, òun ò jí mò ń jí, òun ò ṣú mò ń ṣú, òun ò jẹ mò ń jẹ, òun ò mu mò ń mu, òun ò dì mò ń dì. Kí ló ṣẹlẹ̀? Ìyẹn ní Yoshibi náà. Ó tó sọ fún mi nìyẹn. Lójú oorun. Ó ní mo fi jí tí mo wá style. Bọ̀dá mi, ọlọ́mọ yẹn kárí láburú o. Pẹ̀lú gbogbo àpẹẹrẹ tẹ rí àti nǹkan tẹ sọ́lẹ̀ yìí. Kókó má jẹ́ pé bóyá Yoshibi tí wọ́n ti kú o. Àjẹ́ ni ẹ́. Lọ́nà òun. Bó ṣe gbẹ́ tẹ́dú ó ti jẹ́ kí ìbọn pa àjẹ́ ni ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ yìí. Òun kúrò ní ẹlẹ́ni. Ọ̀ní nínú. Bíbí tí wọ̀ yìí kí ni kàn ń gbénú rẹ̀. Ìwọ kan rùmú kútú bẹnu gbápọ́. Orí ẹ ti bàjẹ́. Òun kúrò ní ẹlẹ́ni. Ṣé báyìí sọ pé wọ́n rí lọ́tún wọ́n rí lọ́sì wọ́n ló sùn bí ó sùn bí. Ó dẹ̀ rò pé tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti kú ni. Ẹ̀wò dẹ̀ bá ayọ̀ dẹ̀ fi ọkàn dédé dúró bóyá ó ti kú nìyẹn. Pẹ̀lú nǹkan tẹ sọ kalẹ̀ yìí ni bọ̀dá mi ẹ̀rù bẹ́ẹ̀ tún ṣe ń ṣe báyìí. Èmi náà kọ́ bóyá alẹ́ mọ̀ mí nì. Ó lè jẹ́ kí n mọ̀ pé àtọ́jú ayé àtọ́jú oorun kò sí tó máa fọkàn mi balẹ̀ ń bẹ̀. Ṣé tún gbọ́ báyìí? Gbẹ́nu sọ̀hún. Níra nu òṣì. Lọ́ba mi ti wíńdò yàrá mi torí òjò tó fẹ́ràn. Èmi kí bá yín ti wíńdò yàrá tẹ sí jáde tẹ́ pọ́kàn yín ò balẹ̀ tẹ sásìtà ń bẹ̀. Ọlọ́run máa jẹ ọmọ ọlọ́mọ lẹ́yìn amárán níṣẹ́ dé tòru. Èmi sájáde. Àbí mo fẹ́ sí experience mi pẹ̀lú yín. Èmi sájáde. Ṣé mi ò lè rán iṣẹ́ náà sọ bí ilé ní kó lọ bá mi. Bọ́dá SAAMU ẹ̀ lè rán mi iṣẹ́ kì í ṣe irú iṣẹ́ eléyìí. Kò sí wàhálà. Ìdí ara lọ bá mi ti wíńdò yàrá mi. Mi àbíbí ẹ wò kò kí n ṣe pé mi ẹ̀ lè rán mi níṣẹ́ àmọ́ inú ewu nǹkan tẹ sọ sílẹ̀ náà mi ò lè wọlé o. Má jà dáràn. Ìdí ara níwọ̀n tó ń lọ́kọ̀ mú tó ń lé ọkọ̀ mú bíi pé pure tàtàntà lọ́jà lọ́kọ́ rú ẹ̀ ṣe yìí iṣẹ́ àkọ́kọ́ tí máa finú fídọ̀ rán ẹ ló kọ yìí. Ó ti dáa ìwọ náà lè wọnú ilé lọ bá mi ti wíńdò ṣé àwọn pébí ilé lọ dá ti wíńdò mi ni kò sí wàhálà. Mo máa jọ yín lójú mo máa gbé ìkùlé ti wíńdò mi ìtọ́ bá bí yín dánú yín ẹ jẹ́ ń bá yín bí ẹ ń bá yín. Wọ́n ìṣòkù ewu làbọ̀rọ̀ máa yọ síyàn lójú oorun. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe láṣẹ pé wọ́n ṣiṣẹ́ rẹ̀ o. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe láṣẹ pé bàbá ṣe láṣẹ pé bàbá ṣe láṣẹ pé. Ẹjọ́ mi understand o ó tó bí 5 minutes ẹ ti wà bí o wọ́n tún máa ń sọ fún yín ọ̀bà tó ń ṣẹlẹ̀ mọ́. Bí ti báwo. Mo ní Yoshibi lójú àlá ó lè dẹ́rù bà mí olówó sùn mò ń sùn mi ò jẹ́ owó ọjà mi ń jẹ́ ó lè ní ó lè Yoshibi bẹ́ẹ̀ lójú ayé gangan àdẹ̀ tí rí látìgbà tá a ti ń wá àìtí rí ẹwọ́n ló ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe la ṣe pé kọ́dí kọ́mọ ọlọ́mọ kú gangan nàìjíríà láti sọ ni. Bùrà SAAMU iṣẹ́ wo ló ṣe bọ̀. Bùrà SAAMU ẹ ti mọ̀ mí kó tó dé ní ẹ̀mẹ́ pé tọ́lọ́run bá sọ òun ni mo máa ń ṣe kí ni o òun mo máa ń sọ tọ́lọ́run ò bá sọ bẹ́ẹ̀ mi ò ní sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn ló kọ́ o ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ àwọn èèyàn ló compose ẹ̀. Ohun tó fi sí mi lẹ́nu láti sọ sí nìyẹn ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù nípa orin àǹtí Yoshibi
èyí tí à ń wáyé ọlọ́run ayérayé máa wá wọn rí fún wa. Àmín Jésù. Bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀mẹ́ mo lọ́lúwa yóò wá wọn rí. Àmín Jésù. Mo lọ́lúwa yóò wá wọn rí. Àmín. Torí bí omi bá balẹ̀ ó máa ń nípa ní. Sọ bẹ́ẹ̀ ẹ pọ́fọ̀ rẹ̀ ọ̀fọ̀ kan confirmed statement ni bẹ́ẹ̀ ni tí omi bá balẹ̀ ó máa ń nípa ní. Òjò balẹ̀ káṣàràṣàrà. Ayérayé o. Tí dẹ̀dẹ̀bìrì bá lúgi àfẹ́kù. Èmi ò mọ yẹn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ibikíbi tí arábìnrin Yoshibi bá wà olúwa wà jáde fún wa. Ẹ ṣàmìyàn kó rinlẹ̀. Ẹ ṣàmìyàn kó rinlẹ̀. Èmi ọba dán màá fẹ́ jẹ yín palẹ́ ni. Wàá ṣeré ọmọ oróòmù. Elétò máa jẹ ló ti jẹ mọ́ ẹ̀. Bọ́sọ́jà fún mi jọ. Kò sí wàhálà. Kò ó sì lọ ni ọ̀gbẹ́ni ẹlọ́sọ́jà yín méjèèjì. Tọwọ́ bọlẹ̀. Èmi ti kúrò nílé. Ọ̀gá tọwọ́ bọlẹ̀. Tọwọ́ bọlẹ̀. Ó ti tó bí 2 hours mo ti kúrò. Ó sọ fún mi náà. Hello ọ̀rẹ́. Jọ̀ọ́ máa pè é padà. Yoshibi. Kó káàdì jọ bọ̀bọ̀. Máa jẹ́ ẹ wo woman yẹn máa wà bẹ́ẹ̀. Yoshibi. Yoshibi tó ti wá láti jọ. Yes now mo dé bẹ́ẹ̀ ni mo bá tó jókòó síbẹ̀ o. Yoshibi kan náà. Ṣé ìtọ́ ń wá ẹ̀ gangan? Now àní mi ò mọ̀ ó ti jókòó síbẹ̀ látẹ̀kan. Níbẹ̀ yẹn. Ṣá lọ jàre. Yoshibi báwo? Wọ́n ti ń wá tipẹ́ náà. Yoshibi báwo? Yoshibi kan náà. Bolówà. Ibi ni mo ti ibi ló ń jókòó sí náà tó láti mo porúkọ ẹ̀gan kò sọ̀rọ̀ bó ṣe jókòó rèé. Ó dẹ̀ ṣú ẹ̀kọ́ rí yàn kan bí. Ojú mi ò lè máa tàn mí. Tí ó gbọ́fẹ́ ni bọ̀bọ́ ọ̀gá máa stress wa jàre wo ni kíní nǹkan tí ń ṣe ẹ o. Ó máa fẹ́ sọ mí di wèrè kí mo rí náà. Mo máa jẹ aṣọ yín. Community is getting bigger and people are coming in day by day to make peace in the community. Ó yẹ ká mọ̀ra wa ká dẹ̀ mọ̀rú iṣẹ́ tí oníkálukú ń ṣe. Ká mọ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ká mọ ibi táwọn náà ti ń ṣiṣẹ́. Ẹ ṣe òótọ́ lẹ sọ ó yẹ ká mọ̀ra wa ká dẹ̀ mọ iṣẹ́ tó oníkálukú ń ṣe àtàwọn tó ń tẹ kọ̀ǹpútà lóru. What are you trying to say? Àwọn ló ń tẹ kọ̀ǹpútà lóru. Ọ̀rẹ́ farabalẹ̀ kò ń ṣe gbogbo èèyàn lèèyàn dá lóhùn náà kò ń ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn dá lóhùn. Èmi ò rí sí ogun nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí o ó yẹ kó máa pe ìpàdé àgbà lọ́tọ̀ kó máa pe tọmọdé lọ́tọ̀ ni I don't know. Kó má dàbí pé ilé ẹ̀ lọ́n wá lò ló ṣe ń kanra. Ní sùúrù náà at least ká tiẹ̀ ṣì fi àsìkò yìí respect ẹni tó wá bá wa sọ̀rọ̀ kò ṣáà ń ṣọmọdé ẹ jẹ́ ká respect ẹ̀ náà ẹ jọ. Ẹgbẹ́ lóòótọ́ ni. What is the meaning of all this rubbish? Lóòótọ́ Yoshibi a ò rí Yoshibi ẹ̀dẹ̀ ìjókòó pàdé òsì ṣé gbogbo yín fẹ́ ra ni. No mi ò ṣeré ṣé fẹ́ lọ kọ́ máa wá yín káàkiri. Ọ̀rọ̀ yẹn pọ̀. Bí mo rò pé yẹn ló máa fi kiri fún mi. Rasamu ẹ calm down. A ò rí Yoshibi lọ. Ẹ calm down. Ẹ̀dẹ̀ ṣe mítì. Rasamu kí ló máa ń ṣe iná gan? Kí ló máa ń ṣe iná gan? Ẹ ṣe máa wá bí Yoshibi lọ́wọ́ wa. Ẹ̀yin àti Yoshibi kọ́lẹ̀ ẹjọ́ ń gbé inú ilé ni. Ẹ dẹ̀ wá síbi tá a ti ń ṣe mítì ẹ̀dẹ̀ wá Yoshibi kìnnì kan kí ni tí wà pẹ̀lú Yoshibi? Ṣé orí wo ọmọ lójú bí ojú ọ̀wàwà yìí? Orí ẹ ti dàrú. Aṣèrò ní kọ́lọ̀ mẹ́rin. Kò ní jẹ́ èmi ni wọ́n bá wí. Àbí wàá rí bàbá làrán wàá rí wò. Íńtánà bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò mọ̀ wípé Yoshibi wọ́n wà wọn ò rí Yoshibi. Ṣọ́wọ́ kí wọ́n lọ Kẹ́bí? Ó lọ Kẹ́bí state. Ó sì ń lé. Ìyàwó ẹ náà ò dẹ̀ sí ń lé. Ṣọ́kọ̀ ìyàwó ẹ ti kó jáde tọmọtọmọ. Kò dẹ̀ sẹ́ni tó máa sọ fún ẹ. Òun ló fi mọ̀. Ìgbé Yoshibi wípé kò sí nílé. Àárín. Ẹ gbọ́. Àwọn wọn ni kẹ́tì bẹ̀rẹ̀ Yoshibi. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Wọ́n ní wọ́n wáyàn. Ìwà ẹ̀ ń gbà bí ẹni tó ń gbàgbá ọtí mọ́ra yín lọ́wọ́. Nǹkan tó yẹ ká ṣe ni ká kóra wa jọ ká mọ̀ bá ṣe máa rí wọn. Ọmọ ọlọ́mọ olóṣọ̀rọ̀ tí mi ò expect pé ọ̀rọ̀ ilé jáde látẹnu ẹ̀. I honour you and I respect you.
why tó máa fi gbérú ẹ wá sírú community láti wá ṣe meeting pẹ̀lú wa tí ò bá jẹ́ pé o ní nǹkan upstairs ohun tó ní upstairs òun ló gbé ẹ débi bó ṣe wá ní upstairs yẹn ohun tó ga ju ẹ lọ lọ́pọlọ yẹn tó jẹ́ òun ló máa gùn jù nú ayé ẹ kò ní wálẹ̀ láìláì because of you mo fẹ́ fún wọn lọ́nà 10 minutes lẹ́yìn 10 minutes yẹn tí mo fẹ́ fún ẹ níyì tí wọ́n gógó fúnra rẹ̀ tó o bá ìwà bí tó o dókòó tí wọ́n máa yẹ̀yẹ́ mo ti respect ẹ tó torí ìgbà yẹn máa jẹ́ kó mọ ege wa láìtàlá o lè tó awúlá ọmọ bàbá oníbàtà bẹ́ẹ̀ ni o lè tó ojú mi dẹ̀nà ṣe bí awúlá mo pọ̀n gan nígbà tó kéré so kúrò bí o má ṣòṣì pẹ̀lú wọn o ìwọ kẹ̀dẹ̀rẹ̀ sórí pórí ẹ̀ ti burú inú ilé tó wà bus quarter ló gbà bẹ́ẹ̀ o sì nínú main house o sì náà tó máa láwọn ló ń gbénú ilé tí wọ́n máa nà ká pé wọ́n ní ẹyin ló wà máa jọ ẹ lójú èmi ni mo sọ bẹ́ẹ̀ internal I am sorry má bínú jọ torí Ọlọ́run má bínú jọ torí n tó fẹ́ fún mi náà mo ṣe respect ẹ o tó ti ẹ ń sin oṣù kan lè ti fẹ́ pé no problem ẹ jẹ́ padà wá kò sí wàhálà. ẹ jọ ẹ. Getting too much. Yes. Me, they do the one bro Sam. I'm out of here. ẹ jẹ́ ká ní sùúrù ló lè ṣe gbogbo. Kò tẹ́ wá ń ṣe Dọ̀tun Yoshibi ni mò ń sọ. Tẹ́ bá ti ń bọ̀ lẹ́nu. Kí mú Yoshibi wá? Kò sí inú gúrùpù mi Yoshibi àjọkọrin. Ìwọ má wọ̀ọ́rì. Èmi kàn fẹ́ kó tẹ̀lé yín kí n rí lórí ìjókòó báyìí kẹ́yìn dẹ̀ máa kọrin. Tí n bá ti rí 150k ni. 150,000. We can't afford to lose this opportunity all because of Yoshibi. Because weekend the town saw see ololola òun no boloju. So we have to be very fast with our decision. Please. Bro Sam, with or without Yoshibi, a máa perform dáadáa. Àbí tí ma bá fẹ́ do wemu kó jẹ́ ká mọ̀. Tó bá yẹ bá fẹ́ Yoshibi ni kó jẹ́ ká mọ̀. Àbí oni ko de a máa dá wa láàmú tó dẹ̀ fi wá sí condition kan pé àfi tó ń bá rí Yoshibi ká tó perform. What's that now? Ote, calm down. He's a customer. So we have to be lenient with our customer. No, now le ma sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀. Ṣó ráyè senior tó jẹ́ sí ẹ orí pọ́rọ̀ gidi jáde látẹnu ẹ̀ ṣó lówó tó fẹ́ fún ẹ lówó ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ń tajà ẹ kì í mọ bẹ́ẹ̀ ṣe bá customer sọ̀rọ̀ but lórí eléyìí tá a sọ mi ní interest inú owó yẹn mọ́ ni o. But Sam kí lẹ̀ ń try láti sọ. mi ní interest mọ́ ni o ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́kọ́ bí mi léèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀ ń pè mí mi ò gbé kọ́lù mi ò fẹ́ gbé kọ́lù any one of you ni o tí mi ò bá rí Yoshibi sọnù àfi ká wá rí kí ni ìdùnnú mi pé mò ń lùlù káàkiri kẹ́ni tá a dẹ̀ jọ ń gbélé kí n má rí ojú wo làwọn èèyàn fẹ́ máa fi wo mi I am a good man in the community I am the king of the 10 communities I have a lot of disciples so any one of them tí n bá wá ṣe èṣì tí mi ò bá rí my duty my responsibility is to make sure I find the person. Tí mi ò bá wá rí ẹ wá ní kí n máa lùlù káàkiri. No, but Sam, ẹ jọ̀ọ́ ẹ wo ojú mi kẹsẹ́ pẹ̀ lọ́mọ. Mo kò rí ẹ dàrú, má dàgbàjú mojú òṣì tó ní kí n wò kí ló ṣe é lójú. Oníbà pọ́njú pọ́tọ̀ ni wọ́n ní kí n wojú ẹ kí ni mi ò lọ mọ́ òkè kan ṣe ẹ ṣá. Ṣé ẹ ti bá sọ? Wọ́n gbà. In fact, wọ́n sọ pé àwọn interest kan wọn àdórin àti owó wọn àwọn interest. Mi ò ní kẹ́sì mọ́. Ẹ lè wí bá. Wọ́n wí bá. Mo rò pé kan ṣe yìí ni. Mo wí bá. Mo ní mi ò lọ mọ́. Owó iṣẹ́ àti 150,000. Rí Yoshibi ẹni pé kí n máa lọ síbi kan bẹ́ẹ̀ náà ni mo fi yín síbi lẹ́kùn òní di ìlú tẹ́lẹ̀ lẹ́rìí sí fún kan ṣé láti gbà iṣẹ́ tí ìbíbí lè kò ṣe wọ́n rí Yoshibi àbí mi ò rí tí mi ò bá fojú kan Yoshibi sẹ́ tí mi ò bá fojú kan Yoshibi lọ sẹ́ nígbà ẹ̀mọ́ mi ìdẹ̀ fẹ́ 150,000 wọn. ìsìn tí Yoshibi nù eré yàrá fẹ́ lọ ṣe ìsìn tí lè nú ẹ̀. Bọ́lájà ni pẹ́tẹ́ ẹ bá sọnù ni mo sọ ṣé kan máa wà yín kọ́kàn announce kan ní àwọn ọmọkùnrin ọ̀hún ó yọ lẹ́yìn onírun funfun ó ti gbọ́ Ọlọ́run kò ní jẹ́ ó ga níwọ̀n bàtà ẹsẹ̀ báyìí ṣé kí n sọ pé mi ò mọ̀ yín rí ṣé kí n má wà yín. sórí ẹ kò burú. ẹ lè tẹ̀lé advice wọ́n ní kẹ́ ẹ ní ẹ̀ kó sí wàhálà ṣé kò sí tó fẹ́ dáhùn nínú yín ẹni tí ò bá fẹ́ jẹ́ kí wọ́n wá òun tì kó má bàbí sọ̀rọ̀ 150 yẹn mọ́ o mo fẹ́ fojú kan Yoshibi tí mi ò bá rí mi ò lọ outing kankan I am a good man and I will remain as a good man in the 10 communities. Thank you. Bẹ́ẹ̀ni kẹ́líbọ̀dì bá dẹ̀ ẹ má pè mí o kẹ́líbọ̀dì bá pè torí ẹ̀ lẹ́sẹ̀ pè mí ni mi ṣe gbé kọ́ọ̀lù yín. ẹni tó bá ti mọ̀ pé tóun bá ti sọnù tó ń ti rá kí n má wá òun
ó ní kó bá mi sọ̀rọ̀. Bọ́dà Gani, ṣé pé ẹ ti fọ́kọ̀ báyìí? No, ẹ ti fọ́bù náà. Lọ́nà ìsí. Because tó bá pé ẹ ti sọ pé bẹ́ẹ̀ mi ṣe sọ pé kẹ́ sọ pé tó bá pé ẹ sọnù, pé kẹ́nìbọ̀dì máa wá yín. Exactly. Wọ́n máa ṣe kí ni wọ́n máa gbà, wọ́n máa ṣe pé ká lọ síbẹ̀ yẹn náà. Ẹ fọ́kọ̀. Iṣẹ́ mo rò pé ẹni bá ga kó gbẹ, ó máa ń nọpọlọ o. Ó nọpọlọ o. Áńgẹ́lì tí ó mọ̀ so ìyẹn ń kọjá. Nǹkan tó ń disturb yín gangan nìyẹn. Yorùbá ti wá ara yín jù mẹ́. Can you imagine? So áńgẹ́lì lẹ́ ń believe pé ta áńgẹ́lì wo lórí 150k? Kí lẹ́ ń bá mi sọ? Jẹ́ ká sọ pé kí wọ́n náà sọnù. Ẹ̀wẹ̀ lọ dá ọkọ̀ jàre ẹ̀yin lọ dá ọkọ̀ kẹfì yẹn lẹ́ẹ̀ ti jẹ́ kọ́ gbogbo. Ẹ̀wọ̀n náà sọ pé ó máa sọnù. Ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹgbẹ́ gẹ́gẹ́ ẹgbólúwàgà. Halili. Sister Yoshibi. Sister Yoshibi. Sister Yoshibi. Jésù Kristi. Sister Yoshibi. Fún mi dà. Jésù Kristi. Jésù Kristi. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run ayérayé. Ọlọ́run atóbi jù. Ṣé gan, máa bọ̀. Máa bọ̀ báyìí. Thank you so much. Kò ń ṣe pé bóyá pé kíní o, kò ń ṣe bíi ti gbéraga àbí nǹkan kan o, bí ẹ mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ pé kí n tẹ̀lé yín wá síbí báyìí, mi fi ṣe gbéraga o. Ẹ mọ̀ pé kí n máa tẹ̀lé yín bọ̀ ń lé yín at this time of the night tí bá bíi 7 p.m. la máa wà náà. 7 p.m. kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe lé nígbà tó ń ṣe pé mi àti yín nǹkan kan wà láàrin wa. Bọ̀ ń gbà tẹ́ ti sọ pé ẹ fẹ́ ṣe surprise fún bọ́dà Sàámú, pé ẹ fẹ́ fún wọn ní nǹkan kan tó máa surprise wọn, mo dẹ̀ wò pé ó máa better because tẹ́ bá tún fún wọn ní nǹkan yẹn orí wọn máa wú, inú wọn máa dùn. Tó bá dẹ̀ wá jẹ́ pé mini channel because bẹ́ẹ̀mi àti wọn ṣe wà yìí lẹ́nujọ́ mẹ́ta àárín wa kò dán mọ́rán, oríṣiríṣi àwọn aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin wa. So mo rò pé irú surprise yẹn sì tí bá lọ gbé fún wọn ó máa tún wú wọn lórí, ó máa tún calm wọn down. Torí ẹ̀ mo ṣe tẹ̀lé yín o, kò ṣe pé àkọ́kàn. Àná mo dáadáa ní ẹsẹ̀. Ṣó tiẹ̀ tí wàá rè tó sọ yìí, ó kàn mórí mi wú ni pé pé ọmọ dáadáa lọmọ yìí. Exactly, mo fẹ́ surprise Sàámú ni. And inú mi rẹ̀ dùn pé o tẹ̀lé mi. Torí Sàámú tẹ̀ rí yẹn, impact ẹ̀ pọ̀ gan life mi. Ẹ̀yin lẹ́ mọ̀, ó kàn máa ń ṣeré pálẹ̀ kọ̀ọ̀kan ni. So èèyàn pàtàkì ní lọ́dọ̀ tèmi. So ó dẹ̀ wù mí kí n surprise ẹ̀, kí n fún ní nǹkan tó dáa. So and I'm very happy that you are here with me. So jẹ́ ká wọlé kí n lọ fún ẹ ní nǹkan tí mo fẹ́ fún Sàámú. Ká wọlé. Kí ni mo fẹ́ wọlé lọ ṣe? Ẹni fẹ́ fún bọ̀dà Sàámú ní nǹkan. Ẹni fẹ́ gbé fún mi kí n gbé fún wọn. Ẹ̀yin ẹ wọlé ẹ lọ gbé nǹkan yẹn wá. Kémi dẹ̀ gbé lọ fún bọ̀dà Sàámú. Mo mí ní láti tẹ̀lé yín wọlé. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Nǹkan tí mo fẹ́ nìyẹn. Kò sí problem. Kò kú síbi tó wà tí nǹkan tí mo fẹ́ gbé fún ẹ ò ní kọ́ ẹ lọ́wọ́. Àbí? Mo ń bọ̀, I'm coming. Ẹ ṣé. Ẹ má pẹ́ o. No. O máa rí mi sìn. Sàámú fúnra ẹ̀. Inú wa. Èèyàn dáadáa ní bọ̀bọ́ yẹn. Mo ń bọ̀. Okay, ẹ má pẹ́ o. Àti mo mọ̀ nìyẹn. Sọ bẹ́ẹ̀, ogun láre. Ìjẹ́jẹ́ mọ̀ pé ọmọkùnrin tó júwe tó sọ lọ́wọ́lọ́wọ́ yìí, òun ló ń dààmú láàmú káàkiri wípé mo gbọ́dọ̀ bá ń wá Yoshibi. Ó lọ bá fún mi ní 150,000 naira tí n bá mú Yoshibi wá. Àṣetorí pé ó fẹ́ lo Yoshibi kéegun ni. Ìyẹn lẹ máa fi mọ̀ wípé Bíbélì ó mọ gbogbo ènìyàn. Ó mọ̀. Ó dẹ̀ ti sọ nípa àwọn èèyàn náà wípé láàárín àwọn èèyàn mi òun làwọn èèyàn ìka wà. Bẹ́ẹ̀ni. Ìyẹn lẹ máa fi rí wípé bí èèyàn ṣe rí gangan òun lẹ rí yẹn o. Ọlá dáadáa tí mò ń ṣe, ọlá àwáre tí mò ń wù, òun ló ń gbé mi lékè. Abẹ́gbọ́n tó sọ, torí tèmi, òun ló ṣe kó ìtókò yìí. O ò ní ṣorí burúkú, o ò ní rí ibi, o fẹ́ gba ẹ̀bùn fún mi, wọ́n wá fẹ́ ẹ̀bùn burúkú tẹ́ ẹ lọ rẹ̀. Wo gbogbo ibi tó kù lọ́jọ́ ayé ẹ̀ pátá, òun ló ti ṣe yìí o.
ibi ò ní ya ọ̀nà ẹ mọ́ orí ò ní gbà bọ́dé wọ́n ní gologi ní báyìí lẹ́dí yẹn tó kó èèmọ̀ bọ̀ sá ẹ ṣe àwọn tí ṣáájú òṣètì ẹ ní ṣètì ọrùn mi là òṣètì rí ẹ ní ṣètì kò gẹ skiri kó jùbí kò gẹ̀rí ẹ mọ skin táwọn obìnrin mi máa gẹ̀ tán tí ò ní sínú lórí wọn tó máa tún fi nǹkan mi sí tó máa fi ṣe you are my African queen ìnàmí lọ́wọ́ ẹ̀yẹ́ lọ́bọ̀ ifá mi ní sábìlá dídí ẹdínmọ́ ni ẹ. bẹ́ẹ̀ kọ́ kò ṣe bọ́ ẹ̀kọ́ nìyẹn wọ́n ní you are my African queen girl of my dreams you take me where I've never been you make my heart go ligali. bọ́ ẹ̀kọ́ nìyẹn ẹ̀dẹ̀ máa continue ẹ̀ ń ṣeré nẹ́gẹ́nẹ́gẹ́ ṣe bọ́ ẹ̀kọ́ lẹ́yìn pé bọ́ ẹ̀kọ́ nìyẹn ṣọ́ máa tà. sọ bẹ́ẹ̀. Sister Deborah. ẹ ń wa lóore yín inú yín ń dùn àbẹ̀rà lóore nínú aṣọ ògùn wà tó ń ṣe lígálígálí. Lígálígálí tí ẹ̀kọ́ ló pè. Mo fẹ́ kẹ́yìn gan kọ́ ni kí ló pè. Deborah ń gbọ́ kí ló pè. gbọ́ tó kan. Ọlọ́run ló ṣiṣẹ́ lórí òkè kò sí nǹkan mi dígẹ̀rẹ̀ wulẹ̀ jẹ́ abẹ́gbọ́ ẹ̀yin ní kándù ẹ̀yin gangan kọ́ nìna o sọ bẹ́ẹ̀ àdúrà yín lórí òkè kò ní stop orí ò ní gbàbọ̀dé lẹ́ẹ̀kan sí o fi ọkàn ẹ balẹ̀ o mo mọ ọkùnrin mo mọlé mo mọ ọ̀nà ẹ̀ gbogbo ọ̀nà tá a máa fi mú ìwọ fìyẹn dá èmi fìyẹn dá máa dọ́gbọ́n tán ní wípé mo ti rí ẹ ayé burú o ayé burú o Officer, I don't know what I'm doing here. Bọ́bọ́ Sàámú yẹn oníwọ̀nrọ̀wọ̀nrọ̀ ni nuisance ni kò mọ nǹkan tó ń ṣe èèyàn tí ò kọ́lé tí ò ní mọ́tò tó ń pera ẹ̀ lọ́ba ìlú ṣé ìyẹn ló ń sọ̀rọ̀ fún yín lẹ́wọ́ fi arrest me. Kò mọ nǹkan tó ń sọ ó ṣe wá ní káwá bá yín. Ó ní wọ̀nrọ̀wọ̀nrọ̀ ni ó kàn máa ń sọ nǹkan tẹ́nu ẹ̀ bá bá ni ó kàn lè ṣe mistake sọ bẹ́ẹ̀. Listen now ẹ wò sá á pè yín kẹ́ tètè cooperate pẹ̀lú mi kí n tó bẹ̀rẹ̀ sí nílò àwọn language tẹ́ni like kí lẹ ṣe fún Yoshibi tó fi ń sùn káàkiri. Yoshibi mi gbórúkọ èrè mi ìgbẹ́ tó jẹ bẹ́ẹ̀. Afa ṣó ti jẹ́wọ́. Ìwọ máa wò ń tẹ̀ ok ṣé ẹ mọ ohun mọ̀ ẹ́. Ọ́físà olórí burúkú ni máa ní aláyé bàjẹ́ èèyàn ni wọ́n ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti bàláyé jẹ́ wọ́n bà ọ̀rẹ́ mi láyé jẹ́ títí ẹ̀jẹ̀ dé ìṣàn lára ẹ̀ báyìí títí tó fi kú mo mọ̀ wọ́n ní pé kẹ́ ẹ mú mi wá síbí báyìí kí lè wá confront wọn kí lè sọ fún wọn pé olórí burúkú èèyàn nìyẹn aláyé bàjẹ́ èèyàn nìyẹn ẹ̀wọ̀ ẹni tó bá rí yín tí ó sà onítọ̀hún mọ̀jọ́ ọkú ẹ̀ ni ẹ̀wọ̀ ó ṣe bíbí kí n gbá ìtì. It's okay. Ṣé òun náà tún parọ́ ni? Talk to me, man. Officer, don't padà. Epo kan ló fà ìjọ má jẹ bọ́m̀bẹ̀. Èèyàn ibi ni wọ́n ẹ̀wọ̀n ẹ̀ní bọ́m̀bẹ̀. It's okay. Ẹ̀ní bọ́m̀bẹ̀. Èèyàn ìka. Chamalele náà tún parọ́. Now tell me, who is Yoshibi? And kí lẹ fi ṣe Yoshibi? Tó ń sùn káàkiri anyhow. Kí ló ṣe fún yín? Okay, mo mọ language tẹ́ understand. Nígbà tí n bá fọ́ ẹsẹ̀ kan, bóyá ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ọ̀nà àti ìjẹni kó lè tóra wọn náà. Bàbá ìṣàánú mi. Bàbá tèmi ti bá mi. Tèmi ti bá mi bàbá. Kí ni tó dé? Ṣé bí nǹkan tẹ́ fún mi tí mo fẹ́ lò bá ṣe ń lò? Mo ti lọ bá àwọn ọmọ olóṣó tí mo máa ń lò. Mo ti arrange pẹ̀lú ẹ̀. Kódà mo ti sanwó fún. Mo ti fún ní time, ó ti fọkàn mi balẹ̀ pé ó ń bọ̀. Mo wá dúró títí mi rí. Nígbà tásìkò sí ń lọ, mo ní kí n tiẹ̀ jáde kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá mo lè sáré rí ẹ̀yin àgbà náà lẹ́yìn tábà aládùn àfòdè ìṣẹ́bọ. Mo ní kí n wò pé mo ṣe jáde báyìí. Yoshibi ni mo rí lady kan báyìí tó ń pè Yoshibi. Òun ló bọ́lẹ̀ lórí ọ̀kadà. Bí mo ṣe rí báyìí, ẹ̀mí yẹn kan wá sí mi lọ́kàn ní pápápá. Mo ṣe bá nìyẹn pé Yoshibi báwo ni? Mo fẹ́ fún Sàámú lẹ́bùn, mo fẹ́ surprise Sàámú. Tẹ̀lé mi, kárẹ̀ lé mi kí n lọ fún ẹ. Ó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Mo dẹ̀ mo gbé délé.
ǹjẹ́ wọlé ká wọnú ilé kí n fún ẹ ó ní ọtí o ìta ló ń fẹ́ dúró sí o kí ni mo á rántí pé kò tiẹ̀ síbi tó wà tó bá yà ti kọ̀wọ́ ẹ̀ iṣẹ́ ti ṣe. ó gbé ilé lọ. bí mo ṣe wọlé báyìí mo gbé ẹlẹ́kẹ̀rú jáde mo gbélé lọ́wọ́ bó ṣe dọ́wọ́ rẹ̀ báyìí gbogbo tọwọ́ ẹ̀ bọ́ pátá ni kò mọ ibi tó wà mọ́ kò mọ nǹkan tó ń ṣe mọ́ bó ṣe dá tọwọ́ ẹ̀ lọ́kàn mi balẹ̀ mo ní iṣẹ́ ti ṣe mo kàn gbé wọlé ni ṣẹ̀dẹ̀ mọ́ pé ẹ sọ fún mi pé ó máa lọ́jọ́ méjì ń bẹ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni màá wá sọ́dọ̀ yín ni màá wá gba nǹkan tí màá fi fa orí ẹ̀ pé iṣẹ́ ṣe nìyẹn mo ṣe gbé sínú ilé ǹjẹ́ kí n jáde o kí n ṣe fàájì ní ráńpẹ́ kí n tiẹ̀ ti máa dúpẹ́ sílẹ̀ máa padà wọlé báyìí mi ìbámọ́ mi ò bá mọ́ o kò yé mi o mi ò mẹ́ni mo ṣe o. wò mí bọ́ọ̀rọ̀ rẹ bá yé mi òun náà gbé sílé olóòrè ṣe fàájì nígbà tó máa dé ò bá ń lé mọ́. mi ì bá nǹkan kan bàbá. ẹ kórè rẹ kú ewu ó bá nǹkan. mi ì bá nǹkan kan. àná ó bá nǹkan ó bá yà ó sì bófó pẹ̀lú. bẹ́ẹ̀ ni wò mí nǹkan ṣí ẹ ò lè má mọ̀ ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí orí rẹ̀ ò gbàbọ̀dé nù. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò dẹ̀ sí ń tá a ṣe kò sábùjá lọ́rùn ọ̀pẹ. orí Yoshibi ò gbàbọ̀dé bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ mọ̀ pé mi lẹ́nìkan mi níbi tí mo ń lọ ẹ̀yin náà lálágbẹ́kẹ̀lé mi ẹ̀yin ni mo fẹ́ yín tí ẹ máa jẹ́ ṣàánú mi ẹ máa fi ilẹ̀ fún yà jẹ. wò mí ayé ní ń di irú fáyé ayé ní sì fi ń dí bẹ́ẹ̀ fi èèyàn torí bó o ti jẹ́ sí mi ọ̀rọ̀ mi ò yé jẹ́ ń bẹ́ẹ̀ bọ́hùn òní lẹ̀ sọ̀rọ̀ bóyá kì í ṣe wà. ọ̀sán pọ̀ ganrí àwọ̀ ayé odidi mọ̀dẹ̀ àwọn òde ọ̀run láwọn àwọn fún ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àwọ̀ ilẹ̀ méje láyé méje lògùn ogún alára jájá ogún oníkan àjàgbé ogún onípàjámọ̀ ìrìn orí ní jẹ́. ẹ káre ẹ ṣeun kú oríire o ọ̀nà àbáyọ mi ìtú ti wà. wò mí lóòótọ́ bó o ti gbé kinní ń lé lọ́wọ́ kò lè jára ayé bẹ́ẹ̀ sì ni kò lè jẹ́wọ́ ọ̀run wò mí o ní ìpèsè kan tí mo ń ṣe fún bẹ́ẹ̀ ni yóò wàá ná ẹ nírin ọjọ́ méje ọ̀rọ̀ mi ò yé kọjọ́ méje tó pé o gbọ́dọ̀ fojú rẹ gan ní rẹ̀ kó o fọ́ kinní wọn lórí bó bá fi lè kàn lẹ́lẹ́dàá fọkàn balẹ̀ àmọ́ bó o bá fi lè rí kọjọ́ méje tó pé nǹkan ń ṣiyọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ kúrò lórí ẹ ọjọ́ méje ti pọ̀ jù ẹ fún mi ọjọ́ méjì péré èmi á rí Yoshibi àwárí lobìnrin wà nǹkan bẹ̀. ó sì dá lójú. máa rí ṣé bí Yoshibi ni. àfi kó rí o. èmi. bẹ́ẹ̀ ni nítorí tó o bá rí igi yóò dá lóko yóò para lé ajá ó jìn yóò sì kéré ọ̀nà èmi ògùn màsà mo wí bẹ́ẹ̀ èmi ògùn màsà dá kọ́sẹ́ kùlé ọ̀hún tí. torí èmi á rí èmi á sì mú wá máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe. ṣé bí Yoshibi ni. bó o bá wá mú dáhùn mo jẹ́wọ́ ògùn fún ọ pé mi lògùn màsà dá kọ́sẹ́ kùlé ọ̀hún tí mo dúró gbèsè rẹ̀. ìgbà tó fi fún mi lóúnjẹ lánàá náà lọ́ fi fún mi lómi òun lọ́wọ́ àbọ̀rìṣà mú kọ̀lé ọ̀hún mo dúró gbèsè. ẹ̀yin yóò ṣe burú báyìí náà ẹ̀yin kan tẹ̀ ṣe wà tẹ̀ kọ̀ burú tẹ̀ ní life báyìí náà nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ àtowó tẹ́ fẹ́ ná ẹ̀dẹ̀ máa bà life àwọn èèyàn jẹ́ for what mélòó ló kù lọ́jọ́ orí yín tẹ́ fẹ́ lò ẹ̀yin náà wòye jì yín báyìí ẹ ṣe wà yìí owó tẹ̀ ń sáré ẹ̀yẹ náà tẹ́ bá wá ní tán àbí tó tiẹ̀ dọ́wọ́ yín tán bó ṣe tó yìí ṣé ẹ̀ ní padà filẹ̀ tó jẹ́ pẹ́ lómi gan ló máa padà máa ná ìyẹn tó bá ṣì wà. Well, èmi ò kì í ṣe motivational speaker. By the time tẹ́ bá dé court, adájọ́ mọ nǹkan tó yẹru yín torí mo mọ nǹkan tó dẹ̀ yẹru yín báyìí. àbúrò jọ take it easy. àbúrí ẹ bàjẹ́. Ta làbúrò ẹ? Ṣé torí pé mo respect ẹ? Ẹni tó bá ti jẹ́ criminal bíi tiyín báyìí no bí ẹgbẹ́ àbúrò mi ló máa jẹ́. My friend, don't get me angry. Get up! Oya move. Tẹ́ bá dé court ẹ mọ nǹkan tó yẹru yín. My friend, go this way. Emotional time. So pathetic. Ó jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó jẹ́ máa fún oore àti ìyìn ọpẹ́
ó jẹ́ máa fi yin Ọlọ́run kó o kúnlẹ̀ kó má dúpẹ́ ní gbogbo ìgbà Ọlọ́run fún ẹ yọ lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ó dúpẹ́ níbi tí Ọlọ́run tú ẹ sí ó dúpẹ́ àwọn èèyàn tó rọ ìgbà yẹ ká irú nǹkan tó ṣe ẹ yìí àìmọye ẹ̀dá èèyàn tó ti ṣe wọ́n ì tí bọ̀ nínú ẹ̀dí sí kódà wọn kò lè bọ̀ nínú ẹ̀tàyé máa fi tán kò yẹ tó jẹ́ àwọn oníṣẹ́ ibi òní wọ́n bá pàdé kọ́lọ́run má jẹ́ ká pàdé àwọn oníṣẹ́ ibi ni èèyàn burúkú ayé àtọ̀run ni wọ́n kí ẹ̀ nítorí ìtẹ́lọ́rùn àti ìfẹ́ ara wọn àti nǹkan tó wù wọ́n lọ́kàn wọ́n á dẹ̀ bá ayé èèyàn jẹ́ o máa dúpẹ́ ni o máa dúpẹ́ ni o máa dúpẹ́ ni o nǹkan ṣe é gan o nǹkan ṣe é gan o àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí ẹ káàkiri ọkàn bẹ̀rẹ̀ sí ní sùn kiri o sùn kiri. Bọ́dà Sàámú èmi. Ìwọ ni o. Èmi mo wá dé nítorí pé mò ń sùn kiri orí àkító mò ń ṣe léyà kiri gbogbo àdúgbò. Èmi mo tẹ́ mo ṣe sìn. Tó bá jẹ́ ti títẹ́ o tẹ́ o. Tó bá jẹ́ tẹ̀sìn ó ṣẹ̀sìn gan-an. Ládùúgbò ṣé o. Ìgbà tó wá fọwọ́ sọ̀yà tó wá lé èmi ó bá dúpẹ́ sẹ́. Àwọn tó special ju ẹ lọ wọ́n ti ya wèrè ṣáájú ẹ̀ sínú ẹ̀ lọ jẹ́nu wèrè ṣíṣe. Sínú ẹ̀ lọ jẹ́nu kó sùn káàkiri. Àwọn kan ìwà tó ń sùn káàkiri ayé tó ń lò nígbà tó ń sùn àtọ̀sùn àtàlẹ́ ayé àwọn kan ni kan tó graduate ìwọ náà bá ti wà ní kíláàsì bíi báyìí tí ó bá jẹ́ pé ó láwọn èèyàn gidi lẹ́yìn ìwọ kẹdẹ̀rẹ̀ wọ́n ló ń sùn ní àní gbogbo ọ̀nà ni kó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aṣọ kan tó ń wọ̀ káàkiri yẹn bó bóyá á gbò tó bá dẹ̀ gbò kẹdẹ̀rẹ̀ ó mọ̀ pé ó kọ́ra tó bá tó wá lọ kọ́ra wọnú ipò yẹn ó ní fẹ́ wọ̀ṣọ mọ́ gbogbo àwọn òròǹbò méjèèjì tó fi ń ṣàkó òṣì wàá kàn gbé síta ni ọmú ẹ máa dàbí pílò lójú ẹ ni ó ní fẹ́ wọ̀ṣọ bó ṣe ní ní bó ṣe ń ṣe ní báwo ni ṣe sọ ni wọ́n sẹ́ndì píkṣẹ̀ sí mi àti fídíò wọ́n sẹ́ndì sí mi ó jẹ́ mọ̀ kí wọ́n gógó fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi ẹ̀mí ara ẹ̀ ó fi balẹ̀ ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ariwo tó ń pa ń bí pọ̀ 5 ó ti jí 2 ló máa sùn ó dẹ̀ ráyè sùn ìgbà tó wá wà ní rúpò tó wà yẹn àwọn èèyàn ló kàn máa ń sùn ṣáá ní gbogbo orun tó yẹ kó sùn nígbà tó nọ́mà tó sùn ìgbà tó wà ní rúpò yẹn ló sùn ó sùn gan o ó sùn sọ bẹ́ẹ̀ sọ fún mi ó ló sùn lọ ní bó ṣe pé ẹ̀ tó ó kàn gbòrí sókè báyìí lónìí 4 hours ló fi sùn lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kó tó dépò lájú láti ìgbà tá a ti débẹ̀ alẹ́ ló tó jì ó sùn wọ́n ní kára ẹ bá wá ṣèṣì balẹ̀ báyìí kò sóúnjẹ méjì tó máa ń wá kó fẹ́ jẹ búrẹ́dì ni. láì ṣe wèrè. wọ́n ní tó bá gbà báyìí ó máa já pàtì ní. ti láìlọ́n. wọ́n sọ lébi pé tó bá ra bottle water tó ẹ ò kì í gbà pure water ló máa ń mú. wà wá já pa wà dédé mú fì í. tó bá jẹ́ tẹ̀sán ó ṣe o lẹ́nu ìgbà tó fi ṣe àyíkáàkiri bọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún ẹ máa dúpẹ́ ni àwọn oníṣẹ́ ibi wọ́n wà láyé tá a wà yìí o gbogbo ohun tó ṣe wà ń bẹ̀ ìfọ̀ àbáṣe sọ̀rọ̀ ẹ̀gan mo ti rìkọ́dù voice yẹn. kí ni débò lásán. gbogbo àwọn fídíò tí wọ́n sẹ́ndì síbi àti ìtẹ́bí náà ní kò yẹ àwọn ọ̀rọ̀ tá a sọ yìí máa lè sọ̀ndà ẹ̀. ọmọ tó ṣakọ akọ ò lè fi ẹ́ lé ṣé bí wọ́n rè ọmọ tó ṣakọ àwọn ìjọkíjọ tó wá tún bẹ̀rẹ̀ wèrè ẹ nínú ilé yìí mo ti ní nǹkan tí máa play fún ẹ máa play ẹ fún ẹ ni pé kó wo gbà tó ń sùn káàkiri máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó ẹyọ kó lọ́wọ́ àwọn ẹni bí o tún ní bọ́ sínú ẹ̀mọ́ o mo gbàdúrà kó bọ́ lọ́wọ́ tiwa. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ni.
ní sáré.